káwá ní nítorí pé lágbájá ibi ọmọ akéwù wọn ni ó fún yàn fìlà nù rẹ̀ ń dùn òjò gbádùn ayé sí orí tí ó dé fìlà sí ìwọ ló fún obùnyàn bàtà òjò nísinmi ìbẹ́sẹ̀ kan ní ìwọ bàtà sí ọba kan ló sì dá ẹsẹ̀ yẹn kí ni kẹ́ni tó fún lẹ́sẹ̀ òṣè gbogbo tẹ́ ń pọ́n gẹ́gẹ́ yẹn kò nípamọ́ o kò sáǹfà nífẹ́ nìkankan fún ọmọ àfáà kankan láti tẹ ẹ̀tọ́ mi lójúmọ́lẹ̀ lórúkọ pé ń jọ máa fà kò sáǹfà ní fọ́mà àfáà kan ọmọ àfáà tẹ bá rí tí nǹkan ẹni tó bá ṣẹlẹ̀ láàrin èèyàn méjì tó bá ti kọjá ó bú mi ni mo bú pátá tó wá di tí ń mú ìbára ẹni lórúkọ jẹ́ dání ó ti kọjá ń ta sọ fẹ́ nìkan pé ó yá bẹ́ẹ̀ nìkan kódà nílé ẹjọ́ ẹ bá ní lágbájá bú mi ni wọ́n ní wọ́n náà bú padà ṣùgbọ́n lágbájá bà mí lórúkọ jẹ́ wọ́n ní kọ́ni tó báyàn lórúkọ jẹ́ wọ́n ṣàlàyé ní tó fà tó fi bá ẹni kejì rẹ̀ lórúkọ jẹ́ ni irú ẹ̀ lọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin bàbá mufti àtàwọn àfáà kan ìbanilórúkọ jẹ́ ti wà nínú ọ̀rọ̀ tí ń bẹ ní àárín wọn tó nílò kí àwọn tí ọ̀rọ̀ jọ dà wọ́n kò ṣàlàyé wọ́n ti fi ọ̀rọ̀ apààyàn lágbájá yìí apààyàn ni kódà yìí máa jẹ́ ẹ̀dùn èèyàn yìí máa ṣe báyìí kódà wọ́n sọ débi pé kódà ó jẹ́ kóró pín èèyàn rí àbí tí ò léegun èyí tó wá burú jù tó tún le jù yún lọ ní awo wọ́n fi awo lọ odidi mufti ìlú tọ́ àwọ̀ wá gbà pẹ́ni tí ń sọ̀rọ̀ yẹn já àfáà wọn ẹni nírú aṣọ ní fíò fàyà ká tó wá pẹ́ ní ó lásọ gangan kíkí wo lẹni kí n kẹ́ni tó gbé àgbà ipò tó dá sí ààlà mi ìdùnnú wo lẹ sì fẹ́ kí n fi kíwé ẹni bẹ́ẹ̀ àbòsí ní bẹ nísàlẹ̀ ẹni kí lágbájá ó bẹ lágbájá ẹ̀yin tẹ́ wá ń sọ bẹ́ẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run kí wọ́n má withdraw ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìbanilórúkọ jẹ́ kẹ́ni tí wọ́n bá lórúkọ jẹ́ tó wá kúnlẹ̀ kó máa pẹ́ sádàkùn ni káwá ní sí òsì àná alágbájá tóbi ju kọjá kórojọ́ bí èèyàn bá tóbi ju ẹjọ́ rírò lọ kò ní sí Quran àbí kí ní bẹ́nu Quran ìbájọ́ kí ni ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ ṣáájú ká Ànábì ò tó dáyé láàyè kan lọ́wọ́ bá ń sọ fún Ànábì pé mí ní umman àgẹ̀rọ́kíná ń bẹ́nu àwọn tó ti wá láyé ṣáájú rẹ̀ àtẹ̀wọ́n rì ní wà mí ní umman khasafna bihimul arda wa ma kana Allahu liyazlimahum walakin kanu anfusahum yaslimun tọ́lọ̀ bá fi mú àlàyé wá nípa pé tí wọ́n ṣe fún mi rèé o wọ́n ṣàbùsí ni o èmi náà sì ṣe báyìí fún wọn ta ló ń tọ̀hún tó kọjá kó ṣàlàyé ọ̀rọ̀ tí sì ń fa wàhálà lẹ́sẹ̀ káwá ní nítorí pé lágbájá ibi ọmọ akéwù wọn ni ó fún yàn fìlà nù rẹ̀ ń dùn òjò gbádùn ayé sí orí tí ó dé fìlà sí ìwọ ló fún obùnyàn bàtà òjò nísinmi ìbẹ́sẹ̀ kan ní ìwọ bàtà sí ọba kan ló sì dá ẹsẹ̀ yẹn kí ni kẹ́ni tó fún lẹ́sẹ̀ òṣè gbogbo tẹ́ ń pọ́n gẹ́gẹ́ yẹn kò nípamọ́ o kò sáǹfà nífẹ́ nìkankan fún ọmọ àfáà kankan láti tẹ ẹ̀tọ́ mi lójúmọ́lẹ̀ lórúkọ pé ń jọ máa fà kò sáǹfà ní fọ́mọ àfáà kan ọmọ àfáà tẹ bá rí tí nǹkan lé ó bẹ̀rù Ọlọ́run ni o inna akramakum indallahi atqakum inni akhafullah wa akhafu man yakhafullah ìbẹ̀rù Ọlọ́run wo ní bẹ́ ń bi kákan bọ́ sórí afẹ́fẹ́ ká sì máa sọ tí ò ṣẹlẹ̀ láì dá nípa ara ẹni wọ́n fi apààyàn lọ bàbá mufti wọ́n fi ẹgbẹ́ awo lọ bàbá mufti ẹni bá tó wá nìkan nínú àwọn òròyìn yìí ìjó yẹ kó jẹ́ làdá ní ìlú débi tí ó wà dídí mufti gbogbo orú nǹkan ilẹ̀ wá ní kí wọ́n tẹ̀ lórí ba torí pé ọmọ kí ó náà ní kó bí àfáà rẹ̀ àbòsí nìyẹn ẹ bẹ̀rù Ọlọ́run àwọn jù nǹkan sí lápò ní wọ́n jù nǹkan sí mi lápò ní ó dáa ti gbọ́ kí làwọn bàbá bá kí ní wò jù sí yín lápò tẹ́ fi ń bèèrè tàn bàbá wọn àfáà lé àmì bàbá lé àmì tí wọ́n wí ní ìsẹ́ ọmọ kí ó sẹ́rẹ̀ tají dáadáa bí ní o
so bàbá alẹ́ àmì káwá pé bàbá alẹ́ àmì yẹn tó kọrù bàbá bá kíní wò ká máa bèèrè pé só bí máa rí ní ọmọ wo ló bí lábí yanjú ha tó dá kí làwọn tí wọ́n lẹ bí yẹn àwọn tí wọ́n jẹ́ ìwó kí ni wọ́n jù sí wọn lápò kí làwọn bàbá máa jù sí wọn lápò ok àwọn ju akèrègbè àbípàwé náà jù sí yín lọ́rùn kí ni Shehu Labib Lágbàjì àbí àwọn fi oúnjẹ sí yín lápá àbà a ní Àjàngbìlà tí ń ṣẹ̀sìn ló kọ bú inú ọ̀ràn tí wà nù kí yíò wá torí pé wọn bá ràn mí tán kó máa fàràn mi lásọ̀yà máa bà mí lẹ́bí jẹ́ bà mí ókọ ẹbí mi jẹ́ lórúkọ kún ló kọ mi ń kéwú anzo kọ mi ń kéwú só ṣẹ̀dá mi ní èyí gan máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ìtẹ́jọ́ máa fà àtàwà náà táàjọ ń jọ máa fà kó wá ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ àfà níwá ìsọmọ Ọlọ́run àìsọkọ́dà ìsọmọ ànábì Ọlọ́run àfà bàbá wa kọ́nà fẹ̀sìn rán náà gbogbo òjíṣẹ́ tó kò tí ń jíṣẹ́ Ọlọ́run láyé lónìí duplicate òjíṣẹ́ ló ń kálùkù wa àwọn original òjíṣẹ́ ti kọjá síwájú Ọlọ́run náà bàbá mi ló kọ́ ní kéwú bàbá mi ló kọ́ bàbá rẹ̀ ń kéwú ó sì á dín tá torí ẹ̀ máa lò yàn nígbà tẹ́ ń lómi òjò àbòsí ni ká fi kí ọ̀rọ̀ ìbanilókọjọ́ ó dé ká máa kó ṣẹlẹ̀ ká máa sọ ìpele ẹni kí lágbájá obẹ̀ lágbájá ni ó láàrin ara wa síra wa ó dà lásìkò Ànábì wọ́n rojọ́ ni bó lọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ gbogbo yìí tẹ̀yìn wá máa ṣe láàrin ara wa síra wa gàtàkà ní ọyá ẹ parí ìjà láì rojọ́ láì sọ bọ́rọ̀ sí ṣẹlẹ̀ èwo lẹ parí tó parí nígbàtẹ́ ẹ̀fàbòsí àwọn ẹni tó ṣe ọ̀kanú àwọn alágbára nílẹ̀ Ìbàdàn yìí Ọlọ́run kẹ́ ọ̀rọ̀ kan wá dà wá pọ̀ ilé wa sì ti ra wa ní ibi tí mò ń gbé wọ́n wá ní ó wá ń lérí sí mi pé tí n bá lé ọkọ̀ ní ibi tó ń gbé yìí sì lé ọkọ̀ láyé ọ̀kanú méjèèjì ń ṣe fún ọ àwọn èèyàn wá ń bá mi pé Afázakí àìjá lọ bẹ́ẹ̀ wò àti lọ bẹ́ẹ̀ kọ́ ní ìṣòro mi ó lè lọ ẹ̀mí mi rọ̀ fún sọ́ọ̀rì kọjá bẹ́ẹ̀ tí ń sọ yẹn but kí ni mo fẹ́ ṣe sọ́ọ̀rì yẹn lé lórí láwọn tí wọ́n retí kí o ti pé bí yàn bá débẹ̀ ní ìsìn wọ́n lè máa fi ìjìbàrí àbáyàn sọ̀rọ̀ pé ẹ yá dọ̀bálẹ̀ wọ́n wá sí fídíò èèyàn má bá ní kí èèyàn sàlàyé kí ni èèyàn torí ẹ bẹ̀bẹ̀ àlàyé ò ní ṣeéṣe mo bá yàwó ẹ̀sùn ní àbí mo fọ́mọ ẹ̀ lóyún wọn gbà èwo gan ló ṣẹlẹ̀ nínú gbogbo ẹ̀ tí máa torí ẹ̀ lọ bẹ̀bẹ̀ wọ́n ní ò sí ẹ̀ bí ò bá wá sí kí la fẹ́ lọ bẹ̀bẹ̀ lé lórí ẹni tó lóun ó ṣe bí bá mẹ́lá kọ́ọ́lẹ̀ pé bí ó ti wáyé nù àtẹ̀yìn àtẹ̀mí àti gbogbo ayé ẹ̀pẹ́ ẹnìkan kan wò ká kó má wáyé bí ò bá wá sí lákọ́ọ́lẹ̀ ọ̀wù ọba tó lákọ́ọ́lẹ̀ tó sì mọ̀ pé ò sí lákọ́ọ́lẹ̀ ẹ̀hún kò á ní bá wí ẹni bá mọ ọ̀rọ̀ gbọ́ tó sì mọ ibi tí ń gbé lóòótọ́ yóò mẹ́ni tí ń sọ kó tó wá di pé ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ sí ó ń tọ̀ ń kọ́dọ̀ tó padà wá ní kí ó wà ní prison ìtí mo ń bí àwọn èèyàn jọ náà ni pé kí lẹ ní kí n lọ bẹ̀bẹ̀ fún kí ni mo fẹ́ bẹ̀bẹ̀ lé lórí Ọlọ́run wá ní òjé ń bẹ̀bẹ̀ ń jọ náà fídíò pé mo bẹ̀bẹ̀ yóò wà lórí afẹ́fẹ́ lónìí bí í ṣe wá lómìnira kóònù aburú ọwọ́ rẹ̀ náà mo ṣe níyì kí lẹ ní kẹ́ni tí wọ́n ń bà ló kọjú lọ bẹ̀bẹ̀ lé lórí ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run. Assalamu alaikum warahmatullah.